حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. الله أكبر. سمع الله الملائكة. فلا مضل له وما يضلل له فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فخطبة اليوم خطبة الأولى في ثالث الحجة. موضوع الخطبة كيفية الوحيدة. الوحيدة سنة مؤكدة بوحيدة نقتدي بأبائنا إبراهيم عليه السلام الذي أمره بشكره فقال رسول الله صلى الله عليه وسلم أربع لا يجوزن لا يحسن على الله البعيد الأعلام والمريضة مبين ومدعى ولا نجار مبين ظاهرا والكثرة الذي لا تنكر. صدق رسول صلى الله عليه وسلم. قلت إني أكره أن يكون في قرني نفسه. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. Ada apa-apa orang membawa. Alhamdulillah Rabbil alamin. Adúgbò fún ọba wa, ọba aláàánú, ọba alárùnfẹ́, ọba alágbára, ọba onípò, ọba mótómótó, ọba kàyàkàyà, ọba olúyì, ọba aláàánú, ọba alágbára lórí àwọn ọmọ àlébù ádámà, tó jẹ́ alágbára lórí àwọn màláíkà, tó jẹ́ alágbára lórí àwọn àlùjànnú, tó jẹ́ alágbára lórí gbogbo tó dá tí gbé àti gbogbo tó dá tí òun ní innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu. Àdúgbò lọ́dọ̀ ọba aláàánú àfihàn àrùnsẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé kò sẹ́ni tí ó lè dá sí tó kọjú ọlọ́run. Ẹni tí ní kéwòn olówó lọ́lọ́run, ẹni tí ní kéwòn ọlọ́lá lọ́lọ́run, ẹni tí ní kéwòn yìí lọ́lọ́run, ẹni tí wọ́n ní kéwòn lágbègbè lọ́lọ́run, ẹni tí sáájú ìyà lọ́lọ́run, ọba tí bí èsì pè lọ́lọ́run, òun náà ọba tó tó lè ní ìjọba olóògbé tó sì ní rẹ̀. Wà ní sẹ́kù fún wọn, àwọn àforíjì, wọ́n lọ lọ́wọ́ bàbá lágbára, kò sí bẹ́ẹ̀ ṣe lè máa ṣe lọ́dọ̀ lọ́wọ́ rẹ̀. Gbogbo ọ̀nà yóò ká gbà fa ìgbà olóhùn ya àwọn àforíjì níwájú ọlọ́run, ọlọ́run sẹ̀sẹ̀ fún tó kọ́ láì fọ́ra. Wọ́n lọ
àgbàlagbà wa lọ́dọ̀ onílé wa àti lọ́dọ̀ àlejò wa ẹ̀mí wọn náà ní nàìjíríà wà ẹ̀mí tí wọ́n parí láti ẹ̀rọ ọ̀sán ẹ̀mí wọn ní ẹ̀mí tí wọ́n jẹ́ kí ìwọ́n rí ra rẹ̀ ẹ̀mí tí wọ́n jẹ́ kí ọmọ tí ó di ìyẹ̀pẹ̀ ọmọ adáná tí ó padà di ìyẹ̀pẹ̀ tí wọ́n ṣe bá nínú ìyẹ̀pẹ̀ náà ọmọ àlẹ́bí adáná kí ni bá rí wa kí là ń sakọ́ ní lórí kí là ń gbéraga ní lórí kí là ń pariwo pé bẹ́ẹ̀ ni mo tó ní lórí láwa tó dá sí wípé bá a lówó ààkú bá a lówó ààkú bá a lọ́lá ààkú bá a nípò ààkú bá a nímọ̀ ààkú bá a bímọ ààkú bá a bímọ ààkú. wọ́n lọ fẹ́ kúrú àwọn bíríjì gbọ́dọ̀ ọlọ́wọ́ bá kúrò níbi gbogbo àwọn abúlé tẹ́lẹ̀ wọ́n máa rò ọlọ́wọ́ bá sọ wá bẹ́ẹ̀ wọ́n sì ń láti ní àmọ́ ẹ̀mí náà gbogbo àwọn ọ̀wá wa tó kù ní ẹ̀ka àtó àwọn ọ̀wá wa tó yẹ ká ṣe dáadáa tá à ní ṣe ẹ̀dọ́ yẹ ká ṣàánú fún látara láti fún ọlọ́run tá à ní ṣe gbogbo ẹni tó yẹ ká yọ kúrò nínú ìbànújẹ́ nínú wàhálà tá à ní yẹn ṣe gbogbo ẹni tó yẹ ká ràn lọ́wọ́ tá à ní tiẹ̀ rò gbogbo àwọn ọ̀wá wa tó kù ní ẹ̀ka àtó àwọn àforíjì lọ́dọ̀ ọlọ́run sẹ̀sẹ̀ àforíjì fẹ́ lọ́kọ̀ọ̀kan wa. gbogbo ẹni ọlọ́run bá fún mọ̀nà lọ́kùnrin ẹni ọlọ́run bá fún mọ̀nà lọ́kùnrin ẹni ọlọ́run bá fún mọ̀nà lọ́mọdé ẹni ọlọ́run bá fún mọ̀nà lágbà fana mọ̀nà lọ́rù. gbogbo ẹni ọlọ́run bá tó bá ti lè fi mọ̀nà kò sẹ́ni náà tó sọ́nù wọ́n máa ń bí mi láàrú fana àbí aláwù gbogbo ẹni ọlọ́run bá wá ní ìdójú rẹ̀ tọ̀ náà gbogbo ẹni ọlọ́run bá lọ́wọ́ òní ní mọ̀nà gbogbo ẹni ọlọ́run bá ní kò ní ṣe ìsìláàmù kò sẹ́ni tó lè ṣe wá sí fún wọn nígbà ìsìláàmù. ọlọ́run ní sọ fún adébúra Muhammad ọlọ́run ní kí ni wájú adínàmí bẹ́ẹ̀ ni àìní ìsájà wà mí ní àlùfí ìsájà bàtìsẹ́nà fáwọn làyè sírù wàsàwọ́rù ní àléhìn ansabitahum anlamtum sírùm làyè òwúrò. ọlọ́run ti sọ fún gbogbo àwọn táwọn náà ń jí sí ọlọ́run gbogbo àwọn táwọn náà ń pèpè sójú ọlọ́run ọlọ́run ní àwọn kèfèrí àwọn agbọ́dọ́gbà ọlọ́run ní orí ibi tí wọ́n wà yẹn náà ni wọ́n mọ̀ wá ọlọ́run nítorí pé kí ni wọ́n ti ànínà mi bẹ́ẹ̀ ni àyíkí sáadà wà mí ní àyíkí sáadà bá ti sẹ́yìn náà fún àwọn láyé sínú ọlọ́run ní mo fi fi táǹpẹ̀ ní òdìdí tí ilé ìwọ́n rí náà mo fi bọ́jú wọn mo fi bọ́ tí wọn mo fi bọ́ kánmọ̀ ọlọ́run wọn ní ìrìnà wọn nígbà fún àná màmá. kájú sẹ́ni tí wá àṣẹ gbogbo gbàwọ́ ọlọ́run wà á lè fẹ́ ní wọ́n bá wù wá káfí mọ̀nà ẹni ọlọ́run bá fẹ́ ní kí mọ̀nà ẹni ọlọ́run bá fẹ́ ní sàánú ẹni ọlọ́run bá fẹ́ràn ní ìsìlámù sáré orí fún ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ ní yọ́ sàṣeyọrí ẹni ọlọ́run bá fẹ́ náà láyé ọmọ bẹ́ẹ̀. ọlọ́run nítorí kí ni òní tẹ́ wọ́n mọ̀nà ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe wá sí fún wọn àbẹ́ẹ̀ ṣe wá sí fún wọn láyé omi yóò ọlọ́run wọn ní gbà ìsìlámù. ẹni bá lóun bá lóun ṣiṣẹ́ rẹ̀ ọ̀nà là á gbìjà àgbìjà alágbára táwa alágbára ọ̀nà lọ́bọ̀ lọ́wọ́. ẹlòmí àlọ́run wọn máa lè jẹ́ nẹ́bọ̀ nígbà tó lọ́wọ́ kádàrá lè jẹ́ nẹ́bọ̀ yóò kú bí ẹ̀tọ́ jẹ́ tó ọlọ́run àti yí wọ́wọ́ rẹ̀ padà. ẹlòmí àsìkò wọn máa lè ọmọ wọn máa nẹ́bọ̀ nígbà wọn nílò ọba kú díẹ̀ ọlọ́run wo yóò padà àsìkò gbà fọlọ́ gbà padà wà Muhammad. tọ́jú bá ṣe lè múlẹ̀ tí wọ́n sọ́dọ̀ tó bá ṣe lè múlẹ̀ tó wù àìwá tó ọlọ́run ṣe sásọ́dọ̀ mi náà ọlọ́run mo ní jì yìí. wa ashhadu an la ilaha illallah àjẹ́ mi tọkàntọkàn
ọba lọ́lọ́run òun lọ́ba alágbára òun lọ́ba aláàánú òun lọ́ba alárẹ̀sẹ̀ òun lọ́ba tó dá wa bá a ṣe ń gbáyé òun ló dá máa gbé bẹ̀ etí wa àṣẹ ọlọ́run la fi ń gbọ́ ojú wa àṣẹ ọlọ́run la fi ń rí inú wa àṣẹ ọlọ́run la fi ń mí ẹnu wa àṣẹ ọlọ́run la fi ń sọ̀rọ̀ apá wa àṣẹ ọlọ́run la fi ń lò ẹsẹ̀ wa àṣẹ ọlọ́run la fi ń rìn. ìjọba bá ti wá gbàṣẹ rẹ̀ tóní kó jí ọmọ ríran mọ́ tóní ké jí ọmọ gbọ́rọ̀ mọ́ tóní ká lu ọmọ sọ̀rọ̀ mọ́ tóní ká bá ọmọ ṣiṣẹ́ mọ́ tóní ká sì ọmọ rẹ̀ mọ́ ìkùtìdé. láti pápá ìlú nínú ìdílé lòdì. gbogbo ẹni tí ọba ti mi lọ sókè mọ́ tí ò mi lọ sílẹ̀ mọ́ ọlọ́run ti pápá ìlú tiẹ̀ dé. gbogbo wa sì sùrù ajẹ́rìí pé wọ́n ọmọ náà lọ́ba alágbára náà wàá dáwọ́ lọ́sẹ̀ ní kálọ̀rù. òun lọ́ba tó ìbọ̀rọ̀ wúwo lọ́gbà kan ọ̀lẹ́ni tí ó ní ọ̀rọ̀ wàá sábà ní Muhammad abdullahi wa rasuluhu ajẹ́rìí pé àtàbọ̀ wa ti jẹ́ Muhammad òjíṣẹ́ ọlọ́run ni ẹrú sí ọlọ́run ni tó wáyé láti wá pariwo ọlọ́run tọ́lọ́ rẹ̀ wá pariwo àtàbọ̀ wa Muhammad. ìṣẹ́ ọlọ́run sábà fún bá sáyọ̀ ní àtàbọ̀ wa Muhammad. gbogbo àwọn àgbàlagbà tí wọ́n tẹ̀lé àwọn tó bá ní Muhammad jagun gbogbo àwọn sábà lápapọ̀ ìjọ ọlọ́run sábà bá wọn bá wọn. ní àríwá nọ́ọ̀sù ọlọ́run mo bẹ̀rẹ̀ ọba níbi ádámà àríwá nọ́ọ̀sù ọlọ́run mo bẹ̀rẹ̀ tẹ gbọ́ wá sí ìjẹ̀bọ̀ tẹ gbàgbé tó tó dò ní ẹ̀yin tẹ gbọ́ tàbí tẹ gbàgbé tò ní àríwá nọ́ọ̀sù ọlọ́run mo bẹ̀rẹ̀ nígbàgbé yẹn tẹ̀kúrú lọ́kọ́tún láti khalaqakum min nafsin wahida ọlọ́run ẹ báyé ìlọ́lọ́wọ́ba ẹbẹ̀rún ọlọ́wọ́ba yìí kí gbogbo ẹ̀mí tó bẹ̀rù ọba tó dá àti wáyé wa kì í sagbára wa nígbà tá a bá kó bẹ̀ náà kì í sẹ́pẹ̀lú agbára wa. bàbá wa ló ti gbọ́dọ̀ lórí wa wá sáyé tá a gbàgbé àlẹ́bẹ̀ wa Muhammad wọn náà wá tẹ̀lé nígbà tá a dáyé wọn là lẹ́bi wa gẹ́gẹ́ bá a ṣe nígbà tó pẹ̀lú àwọn àlẹ́bù tó kù náà. bàbá gbàgbé ta nímọ̀ rẹ̀ pípé ọba tó lójú bọ̀ wá fọ̀ ọba tó lè jí bọ̀ wá dí ọba tó lè wá bọ̀ wá pa wá bá a bá yẹ ti wípé ìjọ kan tí wọ́n wà nínú sàárè tọ́lọ́ ọmọ ẹgbẹ́ pé kí ló ṣe táwa náà rántí ìjọ kan wípé ara wa náà bọ̀ wá tó wọ́n bẹ̀ lọ àbẹ̀rù lọ àbẹ̀rù àlejò wa bàtà mọ́ ẹ̀. Al-Qur'an ní ẹ̀bẹ̀rù ọlọ́run yìí ọba àwọn ní ọba tó dá gbogbo yín ní nafsin wahida látara ẹ̀mí kan lọ́lọ́run ti dá wa. bá a ṣe lè wulẹ̀ ká pọ̀ tó kọ̀yẹ́ bí ọmọ àdébí ádámù kájẹ́ ní tí ọmọ sàbúrú síra wa. bá a bá gbàgbọ́ nínú àyà tó lọ́n fi bá wa sọ̀rọ̀ wípé òun dá wa ní nafsin wahida òun dá wa látara ẹ̀mí kan ẹ̀mí wo náà mú ọlọ́run dá àdébí wa ádámù ọlọ́wọ́ kú ìyá wa wáwù ọlọ́wọ́ ní jáde látara níbi wa ádámù ẹ̀mí kẹrin náà lọ́wọ́ fi wá pọ̀lùsì gbogbo wa àtẹni tó jóyìnbó àtẹni ó dúdú àtẹni ó funfun àtẹni ó pupa àtẹni ó gbọ́n àtẹni ó gbọ̀ àtẹni tí bọ̀ sílẹ̀ rọ àtẹni tí ọmọ bọ̀ fún ìrìn náà tó ń bọ̀. ọlọ́run ní gbogbo yín ìrẹ́kẹ̀lẹ́ tí ń bọ̀ ìrẹ́ wọn náà ní ìrẹ́ àdébẹ̀wò ádámà àti ìyàwó rẹ̀ náà wà. wàhálàkọ̀ níbi àwọn sọ̀tẹ́ àmì wà bá sa àmì ìrú náà lórí jálá ń kẹsí bàbá nìsá. ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ ṣe pọ̀ tó kò sí dúdú ti gbá yín tó kọjá àtàrà àdébẹ̀wò ádámà. ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ọlọ́ọ̀ni kò sí ibi tó ti dá wa tó tayọ àtàrà màmá wa ìyàwó àwárò. ọlọ́run wa dá gbogbo ẹ̀mí lọ́kùnrin akọ̀mọ́ àlọ́kà kábọ́kà wa táwọn ti ń kárẹ̀ wọn gbogbo wọn. bàbá kàwé ló mélòó lóbìnrin tí ń bẹ lágbàáyé kí wọ́n tẹ̀ tó sọ wípé iye táyì ní òkà wọ́n jẹ́ ẹlòmíì ti jáde láyé náà wọ́n tọ́ka. tàbá
mo sọ ní ayé ṣe wá sípò wa ní agbọ́pẹ́ ń bẹ lánàá à ń gbé kúrò sí mọ́ ayé ṣe wá sípò wọn ṣe wá sípò mi báwọn ẹ̀rẹ́kẹ́ tí ń lọ làwọn ẹ̀rẹ́kẹ́ ń bọ̀ báwọn kẹ́ ṣe ń dọ lórí rẹ̀ àwọn kẹ́ ń dọ lórí ikú báwọn olórí ikú lánàá bó ṣe ń dọ lórí rẹ̀ lónìí àwọn olórí rẹ̀ lónìí náà ó sì tún dọ lórí ikú mi lọ́la. ẹni ọlọ́wọ́ bábá wá pẹ̀lú àwọn pẹ̀lú rẹ̀ á kú sọ́kẹ́ rẹ̀ yóò mọ̀ ká ní tó wà yìí òun wá lọ́jà ni àrùnbìnrin kan lọ́jà ni kó níbẹ̀ ló ń sùn yóò padà lọ jẹ́ kọ̀ọ̀kan bá tó dà. ọ̀rẹ́ tí gbogbo wa ló ń kú sọ́kẹ́ nígbà rí lórílẹ̀ ayé ìfẹ́ mọ́ tọ́lá tí ó lé yẹ ẹ̀sìn mọ́ 200 years mẹ́rin la ní mọ́ àwọn arúgbó tó wá ní 200 mọ́ àríwá ti tù mọ́ 100 sọ̀ mọ́ 90 bóyá ní 70 náà pọ̀ mọ́ àwọn ìwà ń bọ́ lẹ̀ ní bọ́sọ̀ kúkú sí. ọmọ àlejò adámọ̀ kú 40 wọ́n kú 45 iná nílẹ̀ wá ní ẹyẹ rẹ̀ gbé náà ọdún mélòó bàbá wọn lò wá lólo 60 ọdún mélòó bàbá wọn lò wá lólo 30 ilé náà tó ló wà sí fún wọn tó ló wà sí pèmí náà. wọ́n ti kùn láà lẹ́bi ìtẹ̀sí àdúgbò bí wọlé àrẹ àmà nínú ńlá kan àlejò rẹ̀ kíbà. ẹ̀jẹ̀ bẹ̀rù ọba tó jẹ́ sí wípé gbogbo táǹfẹ́ là ń bí ọlọ́run bí wá lè rí kẹta. kódà àwọn tí wọ́n rò pé tá a rò pé wọ́n nígbà gbọ́dọ̀ ọlọ́run ẹ̀dá kò ní í jí láyé kọ́mọ̀dà tọ́lọ́run. ọlọ́run ṣàánú mi kò ti dábọ̀ rẹ̀ nù Allahu Samad ọba tí gbogbo ayé ọmọ rẹ̀ lọ́kàn. àwọn tí wọ́n ní kèfèrí làwọn táwọn náà tún pera wọn láláwo bí wọ́n bá gbúrò pẹ̀lẹ́ wọn bó bá gbé jẹ́lẹ̀ àwọn náà rántí wọ́n ṣèbá kọ́dá bẹ́ẹ̀ bá ní àlejò ádámù ní kì í sòrò. tààdà kọ́dà ọlọ́run gẹ́gẹ́ lọ́ba kọ́dà ẹnì kan ṣáájú rẹ̀ wúwalẹ̀ àwọn olùwalẹ̀ áàdùn ọba tó ṣáájú tí ó sì ké gbogbo wa. ọba tó dákú tí ò ní bá wa kú ọdún ọmọ ẹ̀yẹ máa bí lọ kíkú lè bá àrí nǹkan pa ọlọ́run lọ́mọ tí kú ó bà. ọdẹ wa ká máa lọ ká máa bọ̀ nítorí ẹ̀ṣẹ̀ tí ó ṣe kálukú ni ọ̀pọ̀ tó dá ìṣẹ̀dáìsàn ní í ṣe. gbogbo olóòfíìsì tó bá wù wọn ni kọ́ ọmọ ẹ̀yọ bọ́lá bá ti jókòó lórí kùrù sí ìwò rẹ̀ orí àga tí ń pàṣẹ rẹ̀ ó ti tó ọba tí gbogbo ayé wájú wọn rí ọba tó dákẹ́ tí ń sọ̀rọ̀ ní gbogbo ọba tó fi ẹ̀ka mọ́tò wá hàn ní gbogbo tí ń hàn lọ. ẹjẹ́ bẹ̀rù kọ́ba tó dá wa onílà ń lọ sáàdì bó ní kèfèrí gan tó ń ṣèbá kọ́dà ìbá ṣẹ̀dá ọlọ́ọ̀ni wọ́n kì í bẹ́ẹ̀ bá wá sí lọ́ọ̀ nínú lọ́nà ìgbà tí ọlọ́wọ́ dùn sí gbogbo bẹ́ẹ̀ bá wá sí lẹ́sọ̀ ọ̀la ni mo ṣàmójúkò láìpẹ́ ọlọ́ọ̀ni kan ní sọ́wa ọlọ́ọ̀mùkú ayẹ̀kọ́ lórí rẹ̀ kan àti fi pàwọn ará mi. ìṣesí ọlọ́run náà ní wípé kó máa dá oríṣiríṣi ara ètò dábàá wà ní bílẹ̀ ní àdúgbò fún àdúgbò Muhammad wọ́n sọ fún nílé àwọn ẹlòmíín ní sí ẹ̀rù bá ní Muhammad ẹlòmíín gbòòrò lẹ́nu pé à ó gbòòrò ní ẹlẹ́yìn gbogbo dúkìá ẹlòmíín tà lẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ tí wọ́n fẹ̀mí balẹ̀ sí pé ọmọ mi ọmọ ẹ̀sẹ̀ di ọdún ọmọ ẹ̀bá mi ní ọdún mi wálé bóbi ẹlòmíín rẹ̀ ní asọ́kẹ́ tí má ló lé ní lágbájá ọ̀gbọ́dọ̀ rí ọmọ ìfowópamọ́ ọmọ wọn bá dé yọ̀lọ̀ gbé ìtàgé akótílẹ̀ ta ọmọ ẹ̀dọ́ náà bá wá kẹ́ ẹ̀jẹ̀ àdúgbò kọ́mọ̀ kálukọ́ fún alágbó àtúndé màmá náà.